gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyọ̀ṣe tí gbogbo ayé túmọ̀ sí ọ̀ṣọ́kùnmọ́lẹ̀ ẹ̀kọ́kù òkè ó mà ti tú àṣírí tó ṣẹlẹ̀ nínú ìpàdé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí gómìnà Ṣèyí Mákindé tó yẹ̀yẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn tí ó di ariwo lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ inú kéde wípé ọ̀dàlẹ̀ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní pẹ̀lú bóun ṣe ṣàtìlẹ́yìn fún lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 pẹ̀lú báwọn òṣèjọ sínú ẹgbẹ́ òṣèlú kan náà ó ní àdéhùn tí Tinubu ṣe fóun ni pé òun lòun yóò yan mínísítà tí yóò ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ìjọba òun ṣùgbọ́n tó ní Tinubu dalẹ̀ tí kò mú ẹni tó ń yàn fún tó sì jẹ́ pé ọ̀tọ̀ ìní ẹlòmíì tí Tinubu tó lọ fà kalẹ̀ fún ipò mínísítà láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ náà ni gómìnà Ṣèyí Mákindé ti wá jẹ́ kó di mọ̀ wípé òun kábàámọ̀ pé òun ṣàtìlẹ́yìn fún Tinubu lọ́dún 2023 bẹ́ẹ̀ ló tún jẹ́ kó di mọ̀ wípé òun lérò pé Tinubu yóò ṣe dáadáa fún Nàìjíríà ni ṣùgbọ́n tó mọ̀ pé bí nǹkan yóò ṣe rí rèé tó wá jẹ́ kó di mọ̀ pé lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń bọ̀ yìí ó ní òsín tó jọ òun ò lè ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́. Lẹ́yìn tí Mákindé tó sọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ sì di ariwo táwọn ọmọlẹ́yìn Tinubu sọ̀rọ̀ sí ó mà jẹ́ kàyéfì pé lọ́jọ́bọ̀ ti ṣe Thursday ọ̀sẹ̀ tá a wà náà yìí ni Mákindé lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ló jẹ́ pé lẹ́yìn ìpàdé náà ni Mákindé jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú kọ́ lòun àti Tinubu sọ lọ́rọ̀ ìdàgbàsókè Nàìjíríà àti ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ni làwọn lọ sọ àti pé kò sí ń bẹ̀ ipò òun yóò darapọ̀ ẹgbẹ́ òṣèlú APC tóun sì ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣá o nígbà tó ń sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi síta Fáyọ̀ṣe jẹ́ kó di mọ̀ pé irọ́ ìní Mákindé ń pa ó ní kò sòótọ́ ọ̀rọ̀ rárá àti rárá ó jẹ́ kó di mọ̀ wípé níṣe ni Mákindé inú ń wá ojú rere Tinubu lẹ́yìn ìgbà tó yẹ̀yẹ́ níta gbangba tó sì ní kò tiẹ̀ tó ẹni tó lè dáwọ́ lọ ṣèpàdé pẹ̀lú Tinubu olóṣèṣe lọ ké sí gómìnà ìpínlẹ̀ Plateau gómìnà Caleb Mutfwang láti tẹ̀lé lọ ni ṣùgbọ́n nínú ìpàdé náà Fáyọ̀ṣe níṣe ni Tinubu ló máa gbẹ́ná wojú ẹ̀ tó jẹ́ kó di mọ̀ pé Mákindé ò lè lọ máa yẹ̀yẹ́ òun níta gbangba kó wá máa wá sí kọ̀rọ̀ kó wá máa bẹ̀bẹ̀. Fáyọ̀ṣe ni ó sọ fún Mákindé wípé kó lọ́ọ́ mọ̀ wípé kò sí nǹkan tó kan òun nípa ìjà òun àti mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá òun Nyesom Wike àti pé kí Mákindé kó lọ́ọ́ mọ̀ pé òun gan kò nílò àtìlẹ́yìn ẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ àti pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC òun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni lòun yóò ṣe àtìlẹ́yìn fún tó sì ní Tinubu sọ fún Mákindé pé tó bá fẹ́ ròhùn báyìí òun ráàyè fọ́rọ̀ òṣèlú mọ́ ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ ẹni kó wá máa bá òun sọ.